Salati ó máa ń pariwo ṣé o. Ya Salati ya Imam al-Awliya. Bí wọn bá tiẹ̀ sọ fún ẹ tẹ́lẹ̀ ó máa gbọ́ kìkìkì Salati. Ya Salati ya Imam al-Awliya. Ìwọ ní àkọ́kọ́ gbọ́ náà ìjọ orúkọ yẹn rí. Ya Salati. Ẹ̀ṣẹ̀ òun ká jẹ rí. Ya Salati. O ò lè gbọ́ láéláé. Ya Salati ya Imam al-Awliya. Àbá Salati táwọn wí. Àwọn náà láṣáájú. Ya Salati. Àwọn náà láṣáájú gbogbo àwọn wòlíì Ọlọ́run. Ya Salati. Anta fil kulli. Anta fi kulli imam ya Salati. Gbogbo omi tẹ bá dé láyé. Anta fi kulli. Àwọn tó bá ṣàṣeyọrí ń bẹ̀ Salati ló jẹ́ wọ́n rí iṣẹ́. Anta fi kulli imam ya Salati. Mábọ̀. Ya Salati mu'jizu kullil wali. Àbẹ́ ìmẹ́ni tá à ń dá akọ ni àwọn Salati. Ya Salati mu'jizu kullil wali. Aláàfáà ò sí nulẹ̀ yìí tẹ́lẹ̀ gbogbo omi tí Salati bá dé àfa àbẹ́ máa ń dọ̀ ọmọ kéwù. Ya Salati mu'jizu kullil wali. Òun ni máa ń kó gbogbo àwọn wòlíì Ọlọ́run àwọn láyà gbogbo tí wọ́n láwọn ti jẹ́ tẹ́lẹ̀ tí wọ́n bá rí Salati. Àwọn ọmọ kéwẹ̀ lásán gan ó ju wòlíì ìlú tó lọ bá lọ. Mọ́tà àmúlílà ìyàkùn ya Salati. Àṣẹ Ọlọ́run níbi ń pàṣẹ ẹ lè gbọ́ nínú ìtàn Ṣéhù Salati pé wọ́n yóò lólúgbò àbọ̀ pépèsè àbọ̀ ń tòsí ẹ lọ́dọ̀ ẹ̀ nìkan Salati la ilaha illallah olùdarí ayé. Àmàbí ìdá Salati ànúfáwí. Ẹ̀rẹ́ ní táwọn wò ní Salati ọmọ tápà. Àmàbí ìdá Salati ànúfáwí. Àbáwá ìdá Salati ẹni tí wọ́n bí léèrè ẹ̀jẹ̀ tó bí ọ̀rẹ́ látara nẹ́bùà Muhammad ẹ̀jẹ̀ náà ti jáde. Sahibul irfani wa dhikri Salati. Kò sí ohun tó mú àbá Salati hàn tó ju zikiri lọ ká dárúkọ Ọlọ́run àti Al-Qur'ani. Òun làbá Salati pariwo kárí gbogbo ilẹ̀ Yorùbá. Wa huwa shamsu. Bá ń pariwo ṣé. Wa huwa shamsu. Wa huwa nurun fil biladi. Ẹni tá a wí. Wa huwa shamsu. Ọ̀fun àṣàmú òòrùn làbá Salati. Wa huwa nurun Kódà ìmọ́lẹ̀ tún ní èyí. fil biladi. Kò sínú tó dé tí ó tàn mọ́lẹ̀ síbẹ̀. Man siwahu kawkabun duna Salati. Gbogbo wòlíì ọlọ́dẹ bá tún gbórúkọ rẹ̀ ní ilẹ̀ káàárọ̀ oòjíire kódà Nàìjíríà táwa yìí ìràwọ̀ lásán ni wọ́n jẹ́. Munkiru shayri. Àbá Salati nínú ibi tí wọ́n jẹ́ṣẹ́ dé òun la mọ̀ nìbàdàn. Gbogbo àwọn àfa Ìbàdàn gba wọn láàfá Salati wọ́n kó síra wọn pamọ́ ní èdè. Gbogbo àfa Abẹ́òkúta agbára wọn ò ká àwọn múkìrí àdúgbò wọn agbára wọn ò ká àwọn kèfèrí àdúgbò wọn àbá Salati ló dé ló gbà wọn lẹ̀. Nínú ìlú tá àbá Salati dé tí wọ́n ti ṣiṣẹ́ òun láyé tòrò tèmi ti wá. Àkọ́kọ́ mọ̀rídì wọn tí ó kọ̀kọ́ pọ̀wọ́ ń bẹ̀ òun ni bàbá wa Salahuddin Aminullahi Láìgùn. Mùrídì kejì ni bàbá wa Sheikh Abdullahi Seriki Abbas àwọn bàbá ńlá tí wọ́n ló tẹ ìlú Ayétòrò. Mùrídì kẹta ni bàbá wa Hamidu Abbas Seriki Mùsùlùmí Ayétòrò. Ìkẹrin wọn ni bàbá wa Rájí Abdulaziz Rọ́tíbù ìmáàmù ìlú Kétu Tànà. Inú àwọn mùrídì àbá Salati nìyẹn. Inú àwọn mùrídì àbá Salati ni bàbá wa Kéwúyẹmí Àgbà Títànà. Àwọn náà gbọ́wọ́ lọ́dọ̀ wọn. Nínú àwọn mùrídì àbá Salati ni bàbá Muhammad Mahmudu Zikiri lówódé níye wa. Àbá Salati wa ti pa ẹsẹ̀ nìkan dé Ayétòrò tó ju bàbá wa Àtàtà lọ. Tí wọ́n bá dọ́dọ̀ àwọn ọmọ kí wọn lábẹ́kúta wọ́n ní mo fẹ́ dọ́dọ̀ ọmọ ìyá mi Àtàtà bàbá wa Àtàtà gbogbo dáwọ́lá àwọn ètò pọ̀jù bẹ́ẹ̀ tó ni wọ́n ṣe lò. Wọ́n wú ẹ̀ṣẹ̀ wọn lọ. Wa huwa shamsu wa huwa nurun
ṣe rán lé àwọn èèyàn mọ́ wọn lára àwọn fúnra ara wọn gan oòrùn ni wọ́n wọ̀ ní oòrùn lẹ́kùn ni wọ́n. kò síbi tí wọ́n dé tí wọ́n tàn mọ́lẹ̀ síbẹ̀ báwọ̀. máa ń sì wá kàwùkàwù ń dùn náà sọ láti. àwọn tó bá yàtọ̀ sí wọn ìwọ náà wò ó tó òṣùpá bá yọ ní sánmà gbogbo àwọn tó wà ní kàràkàrà rẹ̀ yẹn fáṣẹ lásán ni wọn kò sí wúlò fún ọ. mo kì í mọ ṣe ibi ìsọ̀lá tí àìlẹ̀kùn. ìwọ tó ní sàlàtì ẹ ṣe àpá àwọn bàbá rẹ níbo ìwọ àtàwọn bàbá ẹ tá a bá pa yín pọ̀ gan bolẹ̀ wà lẹ. mo kì í mọ ṣe ibi ìsọ̀lá tí àìlẹ̀kùn. ẹ̀yin dà tó nǹkan. àìlílàjọ ikú. mẹ́fìlàwó ẹ̀ńdàlùhùdáàtì. kò ní kú lọ́dún yìí. ṣé kò ń dá lọ́mọ̀ọ́yá lọ́wọ́ ìyá pọ̀. àbá ẹjẹ́ àfi wọ́n léèrè tó nǹkan ẹ̀yin tẹ̀ ń kórìíra sàlátì yìí. àìlẹ̀kùn. ẹ̀yin dà wọ́n tó ń pariwo plaza àkídá tó lẹ. àìlẹ̀kùn. ẹ̀yin dà tó nǹkan. Ìjẹ́ tí gbogbo nǹkan bá dàrú tí wọ́n ní ọ̀nà dà ṣe é lè rírun ṣé òṣàlà tí wọ́n wá nínú ilé ọ̀dọ́ yìí. Wúwo bẹ́ẹ̀ àdàbà àdìdá àdúgbò. Tí ọ̀gá yé eyín títàn bá dàrú, Sàlàdí ló sọ àwọn bàbá ńlá ayídé yẹn. Wọn ò dá wọn mọ̀ láàrin ìlú wọn tẹ́lẹ̀ kódà agboolé wọn wọn mọ̀ wọn. Wúwo bẹ́ẹ̀ àdàbà àdìdá àdúgbò. Jíjí wọ àwọn gẹ́rì kan fílíkà ìnáàtì. Àwọn bàbá ńlá yìí ti fẹ́ parun tẹ́ odò ti fẹ́ gbé wọn lọ. Bí ẹ̀rọ ìlú kúkọ́ ló gbé wọn lọ. Wá ní sùúrù inú ìmọ́lẹ̀ tá a fa ń dájẹ́. Àyìnlẹ̀hùn ya Sàlàdí. Sọ̀rọ̀ ọ̀pá Sàlàdí. Ẹ mú wá sábì lè òṣùtù wá nínú ilé yìí. Ẹ mú sẹ́wọ̀n àlejò sábì lè wá nílé yìí. Ọlọ́dẹ tí mo lè ṣe láti wá nílé yìí. Ẹ mú ọlọ́dẹ àmì ìrùn Jésù lọ.
wọ̀ ẹ̀ níwọ̀n bá ìṣẹ́jú mẹ́rin tó kù bá ń pariwo ṣéèwù. Mọ̀lánà lọ́wọ́ tó yà á lọ́rùn. Ìṣẹ́jú mẹ́rin tó kù mo fẹ́ kó o fi kó agbára ìmọ́lẹ̀ àfáàsà láti wọ́n ṣe tóbi tó. Ọ̀pọ̀ nínú tíra ìyàpọ̀ ìsìnfà tí Mọ̀lánà ṣéwò náà sọ̀rọ̀ bí Abubakar Salati kọjá de ọlọ́mọ alọ́rẹ̀ mi wọn. Ṣé Abdulkadir sọ yí pé. Ìdí àkọ́ Allahu Ta'ala. Ṣé Abdulkadir ní tọ́lọ́ máa fẹ́ yọ kútùbù kan jáde lórí ẹ̀? Ọ̀kánnáhù fil jinni wal insi ló ṣe àwọn àlìjẹ̀nú wọ̀ fún àtàwọn màlẹ́kà. Wọ́n á kọ́ bá fásitì láti ṣe fún àwọn àlìjẹ̀nú lò. Lọ́sìn bàbá fásitì láti ọ̀pọ̀ jábẹ́ ṣe ń pè é o. Má bọ̀. A ti kọ́ láìmọye ìgbà lọ́dọ̀ àwọn alábàárìn bàbá wa ń dẹ́sà láti lọ́mọ kéwù ni mùrídì ni táàfà ń dáwọ́ fẹ́ lọ ní ìlú kan wọ́n lọ pẹ̀lú gbogbo tí wọ́n ní èyí. Tọ́mọ fẹ́ lọ ṣe wáàsí àbí wọ́n lọ bí kàdíríyà lélẹ̀ níbì kan. Níbi tílẹ̀ bá ti dé bá wọn àsìkò òun bá tó bàbá dúró wọn ibà àsìkò òun ṣeré bàbá wa dúró lásìkò òun bá ti tó wọn ìgbòho ẹ̀jẹ̀ mọ́ ẹ̀gbọ́ ẹ̀jẹ̀ apẹ̀rọ. Bàbá nàlẹ́ ìsọláàtì ńlá ìfẹ́ àbádọ́sí ilé ìyàtì wá bó àbúwájá. Wà á sánàlì sọláàtì tí ó sọlá tó lè jẹ́ àdúró bóyá ìlà lóde ní àlùmọ́ gúrúbì ṣé wò ló yá ẹ̀pẹ̀rún ẹ̀jẹ̀ apẹ̀rún tó wá pẹ̀rún láàrin inú gbótíní àdúrà gbá wọn déènì lẹ́ẹ̀kan náà làwọn èèyàn wa jáde wá láti mú gbóyè lọ́kùnrin lóbìnrin níjàmọ́ wọ́n wà pọ̀ bí kéèyàn fẹ́ kí jímọ̀. Ẹ wá ní orúkọ àbí tí wọ́n ti ń jáde wá nù gbóyè bóyá ọ̀nà ilé kan rè o àbọ̀nà abúlé kan rè àbọ̀nà èkó kan rè ẹ lè rí àpẹẹrẹ ìlú táwọn yẹn ti ń jáde bọ̀ ní yé yín. wọ́n yóò bá ti mú lẹ́yìn ìrìn àdáyà. Tí wọ́n bá kí wọn tán oníkàlùkọ́ máa wá gbé ẹ̀bùn wọn bá fáṣà láti. Báyìí wá ní kìrọ̀ dẹ́ẹ̀bì. Gbogbo nǹkan àlejò wọn gbé yẹn kó náà wá wọn gbé àmàlà wá wọn gbé oríṣiríṣi ẹ̀bùn wọn bá fáṣà láti. Bàbá láti ní ìdẹ́yìn dàtó sẹ́ni ìbátó ìdá sí wa kì í ṣe ìbúsàlà tí kẹrẹ mọ́ra ti. Ìtọ́nà àwọn ìyàwó àgbà tí wọ́n máa ń sábà bá wọn rìnrìn àjò èèyàn ò ní fẹ́ rìnrìn àjò kó má lẹni tí ó mú dání. Ìwọ ló mọ tó ṣe tó lọ olùdí tó mú ìyàwó dání. Àbáṣaláti ìyàwó ńlá ìyàwó sẹ̀lí ìyá ìwọ náà wọ́n ń bi Àbáṣaláti pé á. Àná sáré tó sábẹ̀ yàwó mi gbọ́ ìlànà ìlànà ẹsẹ̀ ìdí. Mo ti fẹ́ sá. Ẹ̀jẹ̀ ọ̀bùtà ọ̀hùnà ìrìnlẹ̀ òbí. Ìyá náà mọ́ mi wọ́n pé bàbá gbogbo bí ká bá dé lọ́sàn-án lóru tá a fẹ́ kírun. Èrò máa ń jáde wá, wọ́n tún máa fún ilé ẹ̀wọ̀n kébí kí wọ́n ti mọ̀ yín rí níbo lẹ ti rí wọn bò lẹ ti mọ̀ wọ́n irú ìyẹ̀wò làwọn yẹn. Àlàdí ilẹ̀ yà tún tẹ̀lé àti ìlànà ìwọ̀n ìjọba ní ìbọn ìlà ìnáwó lọ́fàrún mi ní ilé ìdí. Fẹ̀nù wí dáadáa. Ilẹ̀ wo lọ́fàrún mi mú mi lẹ́yìn ìdí ní. Àbá ń tẹ́sán láti wá ní àwọn tó orí tí wọ́n jáde wáyé. Ìran kan ni wọ́n nínú àwọn mùmìnì tí wọ́n jẹ́ àlìjẹ̀nú. Ìyàwó wà ní kí ni wọ́n wá ṣe àwọn àdájọ́ wọ́n rí ìmọ́lẹ̀ tí wọ́n rírú èrò. Ìmọ́lẹ̀ yẹn ni gbogbo wọn tọ̀ wá. Wọ́n wá forí balẹ̀ fún mọ́lẹ̀ yẹn báwọn fẹ́ tó lẹ́yìn rẹ̀ láti sí lọ́wọ́. Ìdá Ìyí tá Àbáṣaláti ṣe yìí,
ọbẹ̀ yẹn lò ọba màlẹ́kà lò ọba ìjẹ̀nu lò ó tún bẹ̀rẹ̀ kó nú gbódò ẹ̀sọ́ wòlíì ọlọ́run tó ṣerú ẹ̀ gbogbo Nàìjíríà yìí. ẹ̀rọ sẹ́yìn wọ́n sọ pé bí wọ́n ṣe ṣẹlẹ̀ nínú bóyẹ lẹ́ẹ̀ni ṣẹlẹ̀ lé níjọ́ kan àwọn fẹ́ wọlé lọ wá àwọn sàlájì. àwọn akọ́sí bàbá sàlájì ń dá sọ̀rọ̀ wọ́n kún hùnùhùnùhùnù àwọn asálámà. àwọn ọ̀rẹ́ nìkan kan iwájú àbá sàlájì. àwọn wọlé lójijì tó àwọn sálámà àfọ̀ dáhùn lóhùn àwọn tẹ̀ pápọ́tì ni àwọn wọlé lè fẹ́ náà. ẹ̀ ń dá sọ̀rọ̀ lẹ́yìn ẹgbẹ́ ni. àbá sàlájì wá dáhùn. àbájáde mi ò dá sọ̀rọ̀ fúnra mi o. àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ sáré wọ̀ sáré. ọkùnrin ọlọ́run wọ́n ní kò sílẹ̀ náírà ọkùnrin ọlọ́run mufti èèyàn ńlá làbá sàlájì àwọn ni wọ́n gbé kàdìrí àkárí ayé ṣàátọ̀ ní kọ́ọ̀sẹ̀ kúrò èṣù òkúra.